When I say Ode, you will say Ode, Ode. Oh, Ode. Eleyinju anu Ode, Ode. Alanu mekuno, ladugbo wa. In the book of Animasahun, Ojo Woloni, Mafisahun. Animasahun, 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 Animasahun. Àjọ jẹ́ Odun bẹ́ẹ̀ nìkan ò bá ní. Iye giver never lack. Ṣó wọ́n jẹ́ bíi pé ká máa yọjú tọrẹ. Animasahun máa fojú ọ̀nà sílẹ̀ gbàgbó lọ o. In the book of Animasahun, Ojo Woloni, Mafisahun. Animasahun, 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 Animasahun. Ó gbé títí ẹ̀dá ní ó fọ́n tẹ́ ní ẹlẹ́nìírù. Ó fọ́n tẹ́ ní ẹlẹ́nìírù fàtí ẹ̀ lọ́wọ́. In the book of Animasahun, Animasahun ọmọlá tó kọ́. Animasahun ṣẹmọrú wọn lílá ni, ọ̀gẹ̀dẹ̀ rú wọn bíbó ni, ìgbìyànjú wọn fífọ́ ni. Obìnrin ìjọgbọ́n bí lẹ́sí obìnrin abáni wọn nù bá orí dání. Ẹ̀rí ó ti fẹ́ yọ ojú ẹ̀ tọrẹ o. Animasahun ti yọ ojú ẹ̀ tọrọ. In the book of Animasahun, Ojo Woloni, Mafisahun. Animasahun, 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 Animasahun. Òbèrè àná mi, ó ń bínú òní mi, you are a bloody fool, tiẹ̀ ti ta. Ọ̀ràn ti gbà tí mò ń sọná ní tí mò ń wọ́n ti ń jẹ́ kiri. Òbèrè ńgbà náà, òní mi lọ wá ń ta sí. You are a bloody fool, tiẹ̀ ti ta. Ọ̀ta pò. It's okay. Rí ẹ dàrú. Rí ẹ dàrú. Rí ẹ bù dàrú. Dákun. Orí ta ló dàrú náà méjèèjì. Orí tiẹ̀ ní. Ọtún sọ pé wèrè táwọn wèrè náà méjèèjì. Òun ní sọ pé ó fẹ́ gbé sílẹ̀. Ọmọ bàbá àtìyá rẹ̀ wọn ò gbọ́n tó mi bẹ́ẹ̀ mo sọ fún ìta láwà. Sọ́gbọ́ ìta ń bàbá yín wà. Èmi ọmọ gbọ́mọ gọ̀pẹ́. Sórí bàbá tẹ̀yìn ọmọ nù. Èmi sáàfù gan, mo sáàfù jù yín lọ gan ni. Yes. Sórí ọmọ. Sọrí èmi tí ń rí yín ti pẹ́ mọ́ ọmọgbà tó gbélẹ̀ mọ́ ọmọgbà tí ń ṣẹ́jú sí ọ pé kọjá kó wọ́n gbélẹ̀ sórí ibi gíláàsì o ibẹ̀ mo ti rí yín sórí mo ṣe ń ṣe báyìí n ò ṣe nǹkan kan yín mò ń wò mo fi ń ṣe ẹlẹ́yà ni. Èmi náà sọ. ẹlẹ́ẹ̀lẹ́ ó yà ń dé gbé kiri ìbílẹ̀ wọ́n fún yẹn padà. Sá. Kíákíá bẹ̀rẹ̀ gbé wọ́n lọ ní táyà gbé ọtí pẹ́ wọ́n la mahama mọ́ lórí o wọ́n jẹ́ kí inú bí mi o. Ọ̀gá dákun. Ó yà wọ̀ fún gbàrún méjì fún mẹ́mbà. Ọ̀gá dákun. Wọ́n bá pe ọ̀gá kan bẹ̀rẹ̀ tí bá gbà mú. Ó yà kúkà. Tó bá jábọ́ pẹ́rẹ́ tiẹ̀ ta. Mo ń bọ̀ tiẹ̀ sókè. Táni wọn. Ìyàwó mi. Ọ̀gá dákun. Fọ́nrán ìyàwó mi pè mí o. Ẹ ló jẹ ó ní àwọn ọmọ ńkọ́ ìyẹn náà dà ẹ kí lẹ sí sẹ̀mú náà dà it's a good food nutrition wà ń bẹ ìwo ní ọ̀rẹ́dì bó lọ ti ṣe báyọ̀ ti wà lọ́jà bó o láti gbà tá a ti san owó fún ọ tí mo ṣáà ti sẹ́ndì owó tirá láti ti pẹ́ ó mọ̀ pé mi ìfinú mi ṣe dákun yìí ti fẹ́ kọ́ mi ọ̀tọ̀ ni tí wọ́n sì mọ̀ pé nísìnyí ògbà náà ni wọ́n sọ pé bàbá wọn kó arápá o ayé social media láti wà nísìnyí wọ́n yà lúwa rẹ̀ sórí kí nísìnyí wọ́n ní wọ́n ti kó arápá kò ṣe. Ọ̀gá dákun. Ibi tó kù sí lọ wà. Ọ̀gá dákun. Sábà wọ́n dákun wọ́n bọ̀ dákun náà. Àti ẹjọ́. Gbọ́
tí wọ́n fi ṣe tán bẹ́ẹ̀ wọn gbọ́dọ̀ gbọ́rù rẹ̀ má gbọ́rù rẹ̀ wọ́n là á máa mọ́ lórí mi wọ́n gbà wọ́n tẹ̀lé ń kà lọ. ọ̀gá ẹ dákun ọ̀gá ẹ dákun. àjọ jẹ́ ọdún bẹ́ẹ̀ nìkan ò bá ní iye gíga never laugh tó wọ́n jẹ́ bíi pé ká máa yọjú tọrẹ Animasahun máa fojú ọ̀nà sílẹ̀ gbàgbọ́ lọ in the book of Animasahun ojú wo ló ló ń pè mí Animasahun tani ọmọ yìí ni hello ọjà náà ni mò ń lọ ṣé mo ti wá pẹ́ bẹ́ẹ̀ yẹn ni máa tó dé ṣebí kí n dọ́jà kí n ra nǹkan tí mo fẹ́ rà pàápàá kí n dẹ̀ padà sílé ó dáa kò burú mo kàn yín lára tán ẹ máa rọ́jú tẹ́ bá ní ká ẹ gbàwẹ̀ ńkọ́ ẹ̀yin ọmọ yìí àwọn kan ń gba bíríbírí àwọn kan ń gbàwẹ̀ àwọn ọmọ tó tó yín bíríbírí ọjọ́ méje ọjọ́ mẹ́wàá wọ́n ń gbà mo kàn yín lára tán ẹ̀hún. Ayé mi ti bàjẹ́ o, àwọn olówó ọ̀gá mi tó fi rán mi ṣe. Ayé mi ti bàjẹ́ o, ayé mi ti bàjẹ́ tèmi ti tà. Ayé mi ti bàjẹ́ o, ayé mi ti bàjẹ́ tèmi ti tà o. Ayé mi ti bàjẹ́ tèmi ti tà o. Ọmọbìnrin kí ló tó ń gbé rẹ̀ ṣe pé wá. Ayé mi ti bàjẹ́ ni. Àní kí ló ṣe gangan àtìgbà tí mo ti bọ̀ látọ̀kọ́ ni mo ṣàǹgbá ayé mi ti bàjẹ́ o ayé mi ti bàjẹ́ o kí ló ṣẹlẹ̀. Ayé mi ti bàjẹ́ ni owó tó ga mi fi rán mi ṣe mi mọ́ bóyá kó nu báàgì mi. Tó bá jẹ́ bẹ́ẹ̀ ń gbá yẹn ò ní wá jókòó síbi kó máa gbé rẹ̀ ṣe pé ọdún ló sọ́wọ́ gẹ́gẹ́ pé bẹ́ẹ̀ ṣe rán mi iṣẹ́ mi mọ bó ṣe ṣe owó ti sọnù. Mi ọ̀gá mi máa pa mí ni wọ́n máa pa mí tí máa lọ sọ bẹ́ẹ̀ fún wọn máa pa mí dànù ni. Ọ̀gá ẹ̀ máa pa ẹ́. Wọ́n máa pa mí ni. Tó bá jẹ́ bẹ́ẹ̀ ń gbà yẹn ẹ ò lè jókòó síbi lọ́lẹ̀ kó lọ bá ìyá ẹ̀ kó dẹ̀ lọ bá bàbá ẹ̀ gbà mo ti sọwọ́ ọ̀gá mi nù ẹ dákun ẹ tẹ̀lé mi débẹ̀. Àwọn mi ti kú lẹ́yìn mi náà ti kú ọ̀dọ̀ ọ̀gá mi náà ni mò ń gbé. Ọgbọ́n máa jà o ọmọ òrukàn ọmọ òrukàn má ṣe ẹ fẹ́ ṣe báyìí èlò wà lówó yẹn. 10,000 ni. Ó pọ̀ o ó pọ̀ o ó pọ̀ 10,000 wo ojú ló ránjú ṣàánú o bí mo ṣe wà ẹ̀ ọjà mo ń lọ pé kí n lọ́wọ́ nǹkan rà fún ọmọ mi 10,000 tó wá pè yín mi ò ní rẹ̀ lọ́wọ́ àmọ́ mo ṣe ní bíi 5,000 pé tí mo lè fi ṣe ẹ́ láàánú tí n bá fọ́ 5,000 bí ojú wa lè rẹ ẹni tó lè ṣe ẹ́ láàánú 5,000 tó kù kó lè máa lọ lórí tó fi jókòó síbí èyí táwọn ọmọ oró ajẹ́ sọ́jálẹ̀ táwọn ọmọ oró bá kọjá nǹkan mi lè ṣẹlẹ̀ gbà wọ́n. Ẹ ṣé gan ma ẹ ṣé ma ẹ ṣé mi iná abáláàánú pàdé ẹ ṣé gan ma mo dúpẹ́ o ẹ ṣé ma o. Ọjà mo ń lọ fún ilé lọ́jà mọ́ mo padà sílé. Ẹ ṣé gan ma. ọlọ́ọ̀bẹ rí aláàánú 5,000 tó kù. Ẹ ṣé ma o. dákun kí ni nǹkan náà tó le tó báyìí nísìnyí ṣé ebi náà lọ le tó báyìí kí ni bá ń wọ rí buyọ̀ sómi kọ́ mú. Dádì kò ṣe kó tẹ̀yàn rẹ ibi ló ń pa mí. Èwo ni gbogbo ebi bá ń pa òun náà wọ́n ti wá fi kàrámọ̀ sí jù ó ti yóò fa áàtì jù kí ni sọ gbogbo ẹ̀ báyìí ìyá yín lẹ fi gbogbo kíkẹ́ mọ kàrámọ̀ nǹkan jọ wọ́n ṣe yín náà lọ́sẹ̀lẹ̀ gan ebi bá ń pa buyọ̀ sómi ni òun náà lọ. Ọ ní sùúrù. Pẹ̀lẹ́ mo ti pọ mọ́ ìwọ̀n náà wọ́n bọ̀ ṣùgbọ́n pẹ̀lẹ́. Tọ́tọ́ nìsín bọ́dà rẹ ló ti pè yá rẹ nísìn yóò rí kọ́ọ̀lù tèmi yóò rí kọ́ọ̀lù tẹ ìyá ẹ̀gbọ́n rẹ ó ti tán ó yẹ òun náà ti mọ̀ nísìn pé àti ń kanjú nígbà tí kọ́ọ̀lù ti ń di bíi méjì mẹ́ta tá a ti ń fi ń pè nù yóò náà dé ó lè ra nǹkan lọ́jà ní tó bá dé nísìn yóò ṣe bẹ̀ ẹ jẹun òun náà ti pẹ́ jù lóòótọ́. kí ló ṣẹlẹ̀ gangan sọ́tàn nísìn máa ẹ̀fọ́ falẹ̀ falẹ̀.
Nǹkan tẹ́lẹ̀ lọ rà dà. Ń ṣàlè sùúrù wọn máa ṣàlàyé gbogbo ẹ̀ fún bàbá ẹ̀. Ẹ kúlé. Owó rẹ̀ mi ọ́. Òfin fẹ́ kọ́. Àwọn kí n tó sọ̀rọ̀ ṣẹ̀dẹ̀ wà báyìí. Kí ló ṣẹlẹ̀? Ṣé wọ́n ti close ọjà ni? Wọ́n close ọjà. Kí ló wá ṣẹlẹ̀? Ẹ wọ́kọ̀ mi. Ọ̀rọ̀ pọ̀ ń bẹ ọ́. Ẹ wá rí wàhálà tí mo ṣe náà ọjà lẹ́nu. Kì í ṣe wàhálà kékeré. Ṣé é ṣe pé family kì í ti wọ wọn sàn sílẹ̀ ní ìsà? Ẹ ṣàjẹ́ ṣàlàyé. Ṣé mo ṣe wọnú ọjà mo mọ̀ pé àwọn nǹkan ti máa ń rà àwọn nǹkan oko ìsàlẹ̀ ọjà mo ti máa ń rà mo ṣe rìn dé ìsàlẹ̀ ọjà báyìí ìmọ̀ràn lẹ́gbẹ̀ẹ́ kan lọ́mọ yìí ń wẹkùn mọ́ lọ́mọ yìí ń ké ní ké yìí ń ṣàn mo pa kí ló dé tọ́mọ yìí ń ké báyìí ẹ wo èmi tẹ̀ kọ́kọ́ gbójú mi kó bẹ́ẹ̀ mo bá tèmi lọ ìgbà mo tún padà sápá òkè kí n tún padà sápá àsàlẹ̀ mo tún ṣe bọ́mọ yìí lórí ìjókòó náà tó ń sunkún igbe ìpọ̀jù ẹ mọ̀ pé téèyàn bá ń sunkún ó máa ń mójú fọ́ ni. ó ń bà ti bà mí. Kí ló dé tẹ́gùn tó yìí lẹ́ni ọ̀gá wọn ló máa kówó fóun ní pé kóun lọ ra nǹkan wá owó ti sọnù owó sọnù ló wá fẹ́fẹ́ kó ṣe rẹ̀ léṣe tó yìí èlò ló rọrùn ló sọ pé iye báyìí wo ọmọ gba owó ń tiẹ̀ o tètè máa lọ bọ́ọ̀gá ẹ̀ lọ́ra nǹkan tó fẹ́ rà kó lọ bọ́ọ̀gá ẹ̀ ni mo ṣe kó fún ẹ. Mami kí lẹ wí sí. a fi sùúrù ọkọ mi. dákun torí Ọlọ́run àṣìṣe àbọ̀ tí mo ń ṣe òun lọ tún ṣe o tún ti mú nǹkan wá o tún ti fi tọrẹ owó oúnjẹ owó ọbẹ̀ tọ́ nínú ọmọ ebi ń pa ẹ̀mí náà. Igbe pọ̀ ni. nítorí pé ọmọ ọlọ́mọ kan ń sunkún igbe pọ̀ ọba fẹ́ kọ́ ọmọ tí ó sunkún kú kọ́kọ́ rẹ̀ ó sunkún kú sí i. ọkọ mi. ìwọ ọmọbìnrin. Owó ọbẹ̀ táwa fẹ́ fi jẹun lẹ́lẹ́ ọkọ fọmọ kan tẹ́ ẹ̀ mọ̀ rí. wo ojú ló máa ń. sọjá yìí rẹ sọ ti rí ibi tó ń bá yìí rẹ bọ̀ sọrí bọ́mọ rẹ ti pàkúrú mọ́ ọba débi pé àwọn ọmọ yóò mọ kó gbàtí gbàdúyọ níjọ́ kan wọ́n lù ọ́ lù pa ẹlẹ́dàá mi ò mo ti pàdé rẹ náà. Bíbélì ló sọ pé ẹni tí yóò bá ní pa láti ṣèrànlọ́wọ́ fún. òun kò tí. ó lẹ́nu kejì rẹ. òun kò tí báìbù ìwọ kò tí báìbù. ẹ má bínú ká máa yọjú tọrẹ Animasahun máa fojú ọ̀nà sílẹ̀ gbágbó lọ o. In the book of Animasahun ojú wo ló ní má fi ṣàwọn. Animasahun 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 Animasahun. ó gbé títí ẹ̀dá ní ó fọ́n tẹ́ ní ẹlẹ́nìírù ó fọ́n tẹ́ ní ẹlẹ́nìírù fàtí ẹ̀ lọ́wọ́. In the book of Animasahun Animasahun ọmọlá tó kọ́ Animasahun ṣẹmọrú wọn lílá ni ọ̀gẹ̀dẹ̀ rú wọn bíbó ni ìgbìyànjú wọn fífọ́ ni obìnrin jọgbọ́n bí lẹ́sí obìnrin abáni wọn nù bá orí dání ẹ̀rí ó ti fẹ́ yọ ojú ẹ̀ tọrẹ o.